eléyìí mà tún lágbára mi gbọ́rú eléyìí. So màmá olóyè Sunday Igboho sọ fún Igboho pé ìwọ má wọ́rì jẹ́ kí mi ó máa lọ kí wọ́n lè ráyè ẹ̀ ṣe kó lè lálàáfíà kí màmá ẹ̀ tó kú. Mi gbọ́rú eléyìí. Mọ̀ kọ́ta máa ṣe ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ látẹnu Kingi Òṣùpá ọba orin nǹkan tó ní fún wa nípa Sunday Igboho ká tó wá wo touching story yẹn. Eléyìí tún lágbára. Ẹ bá mi subscribe sí Àkọ́ TV, ẹ bá mi like ẹ share comment ẹ ṣé gan. Sí fún mi láti gbé lọ sùn fúnra torí pé kò sí ó ń pè mí lálẹ́ ó ní àdìsá mọ́ nípa ọ̀nà ó ní kí ló tún ṣe ń pọ̀ wọn ní wọn ò tí ì fi nílẹ̀ ó ní ṣe bá ọsọ pé tí bàbá wa Tinubu bá ti wọlé wọn ò fi ọlẹ̀ ní mo ní bẹ́ẹ̀ ni ó ní mo gbà àwẹ̀ mo bẹ lọ́run mo sì sọ fọ́ lọ́run ìwọ lọ́run jẹ́ kí bàbá Tinubu yẹn wọlé kó fi lè fọmọ mi lẹ̀ ó ló ti wá wọlé kí ló tún ṣe bẹ́ẹ̀ wọn ní o ti fi nílẹ̀ ọ̀dàdà ta lòun lè lọ bá tí ó lọ bá tí ó mú lọ bá bàbá Tinubu lẹ́kùn wọn tó kú lẹ́nu ọ̀nà ilé rẹ̀ bẹ́ẹ̀ tó máa sọkún lẹ́nu ọ̀nà ilé rẹ̀ yóò bá fi ọ́lẹ̀ wọn ní mi ìfẹ́ nìkan. ó ní ṣùgbọ́n tóun bá fẹjọ́ wọn sùn lọ́wọ́ sọ́lọ́wọ́ lè sọ fún ọgbọ́n fi ọ́lẹ̀ mọ́nú ọjọ́ lọ́n lọ ó lóun lọ bọ́ lọ́wọ́ wọn ní lọ bá wọn pásítọ̀ kí wọ́n mọ̀ tàn yín jẹ́ o ẹ mọ̀ lọ bá wọn kò mọ̀ tọ́ fáwọn onídẹ̀ẹ́sì ẹ̀yẹ àgbàlagbà oníkò lè yé wọ. Alẹ́ ẹjọ́ ẹ̀ náà ni mọ̀ mi sọ fún mi pé inú ń kàn inú ń kàn yín bá ẹ̀ ní ọ̀sà mọ̀ mi ò sí mo fi ọlọ́run tó jẹ́ mi mi kọ́ra kẹ̀kọ́ kì í sí ijó tó ti bí mi sílé ayé mi gbọ́ pé mọ̀ mi wà lọ sí ìdílé àti nǹkan bá bá gbogbo ewé mu ọ̀tá so gbogbo ewé ọ̀tá kò sí kọ́ nígbà ìgbà abẹ́rẹ́ wọ́n nínú ń kàn yín bá ọ̀dà tí Bọ́lá wà ń bẹ̀ yẹn ó ní gba aṣọ ọ̀sán àkókò àbúrò mi lọ́wọ́ àlẹ́ ọkọ̀ àwọn ẹ̀kọ́ mi bẹ̀ ilé ọkọ̀ ọlọ́dà máa pe Bọ́lá ìtàn bílẹ̀ Bọ́lá ń lọ́wọ́ lọ́dọ̀ kan wọ́n mi sọ pé ló ń kàn wọ́n ní lọ sínú ilé rẹ̀ kọ́lọ́ wò nísinsìnyí gíga olùgbé olùgbé bọ̀dá mi ọ̀pẹ àkọ́bí wọn àti mi bolẹ̀ wà ló wà nílé mọ́ mi nínú ń kàn ẹ mọ́ lọ́wọ́ ẹ pè mí tí máa ṣẹlẹ̀ ẹ̀fẹ̀ bàtà wọn débẹ̀ wọn láyé kò yá wọn ẹgbẹ́ lọ sótò bàtà wọn dọ́dọ̀ dọ́kítọ̀ náà kò sí wọn nígbàgbọ́ sí wọn ó nígbàgbọ́ sí wọn wọ́n mi ní ara wọn ti yá wọ́n kàn sí bàtà wọn kàn wọn ọmọ gbọ́n lọ yìí báwọn gbé níbi ẹ̀mí balẹ̀ ó ti ń lọ bí aago 12 sí aago kan o kálukú sọ̀rọ̀ ní ẹ̀bá sùn bọ́lá aago 6 dájí ìyá mi máa ń pè yóò ṣàdúrà bí mo ṣe wà mẹ́wọ̀n tó yóò pè nígbà tí mo ti ráyè lo fóònù mẹ́wọ̀n yẹn máa mi pè yóò ṣàdúrà fún mi ọ̀bọ̀n bẹ́ẹ̀ òun ọ̀dẹ̀ ní mọ̀sárì rẹ̀ kò wá pè mí kí ló lè sẹ́yìn aago 7 fún mi ò ti pè mí bá pè Bọ́lá fún mi ò pè mí kí ló tún ṣẹlẹ̀ ó láwọn oṣù tilẹ̀ fi náà mo lè wá wà ó láwọn àǹjẹ̀nẹ̀rọ̀ hospital ẹgbẹ́ fóònù lọ fún ọ láwọn gbé fóònù lọ́dọ̀ ẹ̀wẹ̀ ẹgbẹ́ fóònù fún dókítà kìíní sí wọn lọ́dọ̀ sí ìgbà yẹn ẹ̀fọn wọn sí wọn ọ àwọn ọmọ òkúrẹ́ káwọn rí fún àwọn lọ sí láwùlẹ́sì Ògbómọ̀ṣọ́ wọn dókítà yìí kí tó bá fẹ́ ná mi mọ láwọn yẹn lẹ́yìn mọ lọ́lọ́ ọmọdé yẹn bó ti ẹ̀jẹ̀ pé ìjọba gbà káàntì ni wọ́n ti bọ̀ mọ láwọn tí ó gba 10 million mọ láwọn tí ó gbélé ní sinẹsì ó lè sọ̀rọ̀ owó ọ̀dà ẹ̀jẹ̀ bá mọ̀ mi sọ̀rọ̀
ẹgbẹ́ fóònù sí wọ́n ní ò sọ̀rọ̀ ẹgbẹ́ fóònù sí lójú mọ́ mi fún ọ̀fẹ́ rí mi ni ó ń mérí mo ti sọ fún yín mo kẹ̀dẹ́rù bàyẹn lánàá ni wọ́n tẹ̀ fi mílíọ̀nù pé mo gbọ̀ báyìí ọ̀nà sáà sí báyìí wọ́n bá ń gbé lọ bàbá ń pè wọ́n ní ìṣẹ́jú márùn-ún kan fi wọ Ògbómọ̀ṣọ́ wọ́n ń wo hospital yẹn lọ́kẹ̀kẹ́ báyìí mọ́ mi. ìyá mi wá kulé ni wọ́n fi mílíọ̀nù dọ́kẹ̀ta tí o bá bẹ̀rẹ̀ pé ó ní kí ọ̀gá ọlọ́pàá lu bẹ̀rẹ̀ kọ́ ló pé wá abẹ́rẹ́ bàbá mi wọ́n wá gbé mi lọ́dọ̀ rẹ̀ ó ní sálàáfíà màmá ní ìwà lálàáfíà ó ní kí ló ní mọ́ ní wọ̀lú ó ní kí lòun ṣe ó lòun sáàbù fún mi ní ó ní torí pé Buhari fẹ́ pàdé mi olóṣèlú ní kó òun gbé mi fóun òun ò gbé mi fún wípé òun wá ní kí àwọn balala bí ogún tàbí 18 ọ sáìn mi kó wọn gbọ́dọ̀ gbé mi lẹ̀ bàbá mi fọwọ́ sí mi. kábíyèsí o. orílẹ̀ kẹta bàbá mi òun ní orílẹ̀ kẹta ní gbéwò yẹn káàkiri lórí dán yẹn bàbá mi àtàwọn ọjà Òṣogbo ọfọwọ́ sí wèé àwọn balala bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n fọwọ́ sí wèé yẹn wọ́n wá gbé lọ fún taló gbé nílẹ̀ taló wá ní ìyá wọn ní wàhálà mi ó ti pàyà mi ó ní ìyá mi kú mo ní ìyá mi kú ní ìjẹta ó ní kí n mọ kó ń lọ kó gbé ní kí n mọ lọ mo ní kí n mọ lọ ó ní kí n mọ lọ mo ní kí n wá mọ lọ ní parí ní lọ lóye ní èsì lé lọ ní ìlọ lé pé mo fẹ́ lọ sí ìyá mi òun gẹ kò yé mọ ó ní kí n máa fẹ́ kó ń ṣe fún mi wọ́n ní mi ìfọ́n wọ́n ní tó lè ṣe fún mi báyìí kó níwèé kan tó lè fún mi tí ẹrú bí òkú mi láti dé ìlú Jámánì kí n lọ sàdún pẹ̀lú àwọn ọmọ Yorùbá kan rìn mí lọ bí ti lọ sí dáa mo wá ó lóun lágbára mo wá pé ìyàwó mi ní Ghana mo wá lọ bá ìjọba àwọn ọmọ mi lọ́pọ̀lọpọ̀ wa mo wá dé Jámánì mo wá sàdún fọlọ́ ìwọ Ọlọ́run tó ẹ pé lóòótọ́ Ọlọ́run wọ́n lọ lẹ̀ mí wọ́n lọ sì dá mi wálé ayé ìyá mi sì kú pẹ̀lú wàhálà fún mi láì gbé lọ sí ìyá mi mo wá pé bàbá mi mo ní kábíyèsí ló wá sí ìyá mi ní ìjọba ìbáyìí kábíyèsí náà máa wà mẹ́ àjọ ìgbé ìyá ẹ̀sùn mo ní ẹ̀ mo ní àwọn fún ìyá mi gbogbo tí ó bá ṣẹlẹ̀ àwọn tẹ̀lé mi lẹ́yìn gbogbo tó bá fẹ́ ṣẹlẹ̀ wọ́n jọ mú pé ó jẹ Nàìjíríà bá fẹ́ mú mi wọ́n jọ mú ìgbà náà. olùwàyẹ tí ìdè ẹ bá ṣe kábíyèsí. kábíyèsí o bí mo ṣe ń gbé gbòòrò báyìí ni àwọn yẹn sọ fún mi pé kábíyèsí olùkọ́ ti wọ̀ gbòòrò wọn ni wọn náà ti pọ̀ bá ní bàbá mi ló dé pẹ̀lú kọ́ńkọ́ ẹ̀ mo ní bàbá ní mo ti dé èyí sàdé kọ̀ọ̀kẹ́ mọ́ sí bẹ́ẹ̀ olùyàwó wọn ni ẹ ṣe kábíyèsí sọ́ọ̀sì la fẹ́ gbọ́ bàbá ti dénú sọ́ọ̀sì tèmi ẹlọ́nà gbòdìgbò àtàwọn ọba àwọn ti jókòó nínú ìfẹ́ bàbá ló jókòó wájú sọ̀kọ́sẹ̀ mọ̀ pé ọba òkú yìí kojú kan òkú ọ̀ nínú pósí ni mọ̀mọ́ wà wọ́n wá sọ fún àwọn sọ́ọ̀sì pé wọ́n sì èyí mọ̀mọ́ lẹ̀ òkú rí àwọn ọlọ́ba tó jókòó náà padà mọ́lẹ̀ àwa ju bàbá gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ kò tí ẹ̀ nídìí ẹlọ́wọ́ fídíò bẹ́ẹ̀ gbogbo ayé ló ń gbé gbogbo ní ìṣòro bàbá tẹ̀lé mi mo tó wà lóko bá ṣe sí mọ̀mọ́ tán bàbá ń bọ̀ ní kò tí rọ́ o bàbá sùn bàdàn ni àtúnjọ sìnáwó ń bàdàn ni bàbá mi ń bẹ́ńbẹ́ bàbá mi ajẹ́rò ń bẹ́ńbẹ́ bàbá mi ọ̀gẹ́ni àwọn bàbá mi oníbàrígà ọ̀bàrígà àwọn bálálá oníkòyè ọ̀fẹ́ kìtì bí la àwọn bálálá kú bẹ́ẹ̀ wọ́n rọ̀ gbà yìí ká bàbá ẹ̀mí yóò kù. kábíyèsí o. fẹ́ kí gbogbo olólùfẹ́ mi tó nífẹ̀ẹ́ mi tọkàntọkàn dénúdénú mo fẹ́ kẹ́ pàdé mi ní ọjọ́ fọ́ọ̀sì bàbá fẹ́ ṣe ayẹyẹ ọdún ìjẹsù nílùú òdì bíbá mo sì fi ń dá bàbá mi pẹ̀lú ògbọ́n Ọlọ́run ìbí náà máa wà ní àṣẹ kábíyèsí kábíyèsí o. ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ pẹ̀lú bàbá ọjọ́ tọ́ọ̀tì ẹni máa ṣàlàyé gbangba ayé fún bàbá torí mo sì nídìí rẹ̀ lọ́wọ́ wọn náà sí wọ́n ti ń ṣe o ṣùgbọ́n mo tún fẹ́ sí torí bí mo ṣe ń ṣe káàkiri oore ọ̀fẹ́ Ọlọ́run àtàwọn bàbá mi àti bàbá mi Olúgbọ́n àtàwọn bá ńlá bí àwọn bàbá yìí òun ni mo fi ń rìn nítorí pé wọ́n bá fọwọ́ kàn mí àwọn rẹ́dí àti dárúkọ ìjọ fún ẹ̀ńtọ́ ìkànnì yóò bá fọwọ́ kàn mí àwọn rẹ́dí láti bàjá ni mo fi ń rìn ìjọba ò tí ì fi wọ́n tẹ́ẹ̀dì nìyẹn. Ọlọ́run ní jẹ́. Àwọn bàbá mi ní sẹ́lá fi ṣiṣẹ́ mọ̀ pé tẹ́yẹ̀ bá ń tà mí èmi ọ̀gbọ́dọ̀ tẹ́ra mi kí èsì gbọ́dọ̀ mọ́ tẹ̀yìn olólùfẹ́ mi bẹ́ẹ̀ bá gbọ́ pé wọ́n jẹ
kódà báyìí tí mo lè fi rìn náà ọ̀pọ̀lọpọ̀ ìjà máa ní báyìí wọn kò fi rìn káàkiri wọn fún àkáǹtì ti lọ wá nínú bí ló bá yọ délé fún mi kan ní àárọ̀ yìí ní Ìbàdàn ẹni tí wọ́n fọ́ síbẹ̀ tó ìjọba ṣiṣẹ́ lé fún mi ó wà Ìbàdàn méjì mo ní wọ́n ti fọ́ síbẹ̀ tó ṣiṣẹ́ mọ́ mi lọ́wọ́ kí ni mo ṣe lé fún mi náà ni mo fi jẹun fọ́ síbẹ̀ tó ṣiṣẹ́ kí ni mo ṣe Buhari lọ́dẹ̀ síbẹ̀ Buhari ọ̀hún adànà ẹ̀ ti báyìí. Ló ti lọ. Buhari náà lákòójọ Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni kúlẹ̀ náà fi ṣe àìkọ́ tó lè mọ́ òtí. Wọ́n ṣe ìrànlọ́wọ́ wọ́n gbẹ́sẹ̀ ní pọ́pátì wọ́n fún lọ bẹ́ẹ̀. Kábíyèsí o.